ẹ kú ojúmọ́ ẹ kú òwúrọ̀ mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáyé ọ̀dẹ̀ ọ̀dàbí òkè òkun lọ́wọ́ ní ìgbèrí ọ̀sán lọ́wọ́ ní ṣe dáadáa la jí o ta ló wà nínú odò tí ń domi rú èmi ọmọ yín náà ní lukumọ́nà ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà buwọ́ omi láwọn arínú ilé ìyá ní gbọ́ buwọ́ àgbo torí ìdílé ta bá ti gbọ́ buwọ́ àgbo bí ọba já láàárẹ̀ àtìjọ́ lọ́kùnrùn àmọ́ ìdílé tá a bá ti ń gbọ́ buwọ́ omi bí ọba jẹ́ pé èèyàn ṣe jàmàlà tó gbóná tán àti jẹ́ pé èèyàn jẹ iyán pẹ̀lú ẹran ọ̀yà ọbẹ̀ mímu tútù lé lórí àárẹ̀ ò ní ṣe wá o ayé ò ní daṣọ gbèsè wọ̀ wá lọ́rùn o aláyè mo fẹ́ ká sọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti pè mí lákèésí láyé ìgbà tá à ń fọwọ́ kọ́ wọ́n ní bàbá yẹn máa bá wa ṣe ní fídíò mo ní yọ̀ wá jáde aṣọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti tútù kùtù fún àwọn èèyàn látàrí irú àlábá yìí ń tẹ́ bá mọ̀ nípa rẹ̀ ni ẹ máa sọ tí èèyàn bá láàlá yìí pé òun kó ẹja tútù lódò òun kó ẹja tútù lọ́pọ̀lọpọ̀ lódò àlá yìí dáa gan ni àlá tó dáa ni bí àṣà àwọn onígẹ̀ẹ́sì wọn á ní blessing àlá ìbùkún ni àlá ìbùkún ni ọ̀nà rẹ̀ ọ̀la òòrì ṣe orí òjijì ó jáde sí ọ lọ́wọ́ àmọ́ ìtumọ̀ àlá yìí pọ̀ gan ni o tó bá jẹ́ pé ẹnìkan ní ń kó ẹja fún ọ lódò ni wọ́n ń bù wọ́n lẹ́ja tútù wọ́n ń kẹja tútù fún ọ wọ́n ń kó fún ọ ọ́ pàdé olùrànlọ́wọ́ tí ó ṣe ọ́ olóore yìí tí èsì ìṣòro yẹ́bùkẹ́ oore tí gbóore mi ni oore ńlá ni mo rò pé ń dé bí ṣe ń tu níkọ̀ọ̀kan tó bá wá jẹ́ pé òkú ẹja gbígbẹ lèèyàn bá ń kó tó bá jẹ́ pé ẹja gbígbẹ tó jókòó òun lèèyàn ń kó eléyìí ọ̀dà ilé ọ̀dà mọ́yàn ọ̀bùn nǹkan ò ní lọ déédéé kìí ṣe pé ńgbà tó ti ń kó ẹja gbígbẹ yẹn kìí ṣe pé burúkú jù o agbára ìṣẹ̀dá rẹ̀ kàn fi hàn pé nǹkan lọ tí ń rí díẹ̀ sàrà lásán ló nídìí lákàáyà òkè torí pé tọ́ ọ bá lọ báyìí tọ́ ọ bá lọ kó àwọn méwúrẹ́ má gbòwó ọ̀tọ̀ ní ohun tí wọ́n wì fún ọ tí yàrá bá ń kó ẹja gbígbẹ lójú oorun sàrà ló ṣe gbìyànjú kó ṣe sàrà fáwọn ọmọ wẹ́wẹ́ tọ́ bá ti ṣe sàrà fáwọn ọmọ wẹ́wẹ́ ó rí i pé ìrìn àjò rẹ yóò bọ̀ sí jẹ̀lẹ́ńkẹ́ ẹ má káyà sókè ẹ má tí ì lọ o tó bá jẹ́ pé ẹja aborí lọ bá ń kó lódò ọ̀tọ̀ nìyẹn à sì ń padà bọ̀ wá lórí ìyẹn ọ̀kọ̀ọ̀kan là á máa ṣe ẹ gbọ́ báyìí ọ̀kọ̀ọ̀kan là á máa ṣe kó lè máa yé wa dáadáa ọ̀kọ̀ọ̀kan là á máa ṣe á dára fún wa tí a bá ń kó ẹja lójú oorun ìbùkún ni o tí wọ́n bá ń bóyàn lẹ́ja tútù lójú oorun àránṣe ni o ó pàdé olùrànlọ́wọ́ ni o ọgbọ́n mi yé báyìí bó ṣe jẹ́ nù béèyàn bá sì ń sin ẹja lójú oorun àlá tó dáa lòun náà èèyàn lọ́sọ́kọ́ ní máa ń lárú àláyé ẹni tó bá jẹ́ ìyá àbíyè tàbí bàbá èwe àwọn ní máa ń lárú àláyé à ń bọ̀ wábẹ̀ lọ́jọ́ mi à ṣàlàyé ẹ̀ fún wa tí ó yé wa yéké ọ̀yá ẹgbà nọ́mbà yẹn mú ọ̀dọ̀ +2348032983298 ọ̀gbọ́n dáadáa +2348032983298 fún ìtọ́jú ara nílànà ewé àtegbò ẹ kàn sí pọ́nà máa ẹ̀dá rẹ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kò sí fún ìbéèrè o má béèrè kankan lọ́wọ́ mi nídàá olówó o àwọn iṣẹ́ kàtà àti fi sílẹ̀ lọ́fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ kàn sí pọ́nà máa ẹ̀dá rẹ̀ àbọ̀ ṣe kò ṣe jẹ́ nù ni àyè wà fún ọ̀tọ́ fẹ́ máa gbọ́ àlá rẹ̀ lóríṣiríṣi àti ohun tó máa ṣe sí ẹ lọ wọnú private group owó ni wọ́n máa sanwó bẹ̀ ó sì máa sanwó lóṣooṣù no payment no service gẹ́gẹ́ bí àwọn onígẹ̀ẹ́sì wọ́n ọba ti lè sanwó má pa aago mi o sì má fún mi mẹ́sẹ̀gì kan nídàá olówó o ọ̀yá ẹgbà nọ́mbà orílẹ̀-èdè bẹ̀rẹ̀ ẹ̀mú ọ̀dọ̀ +2290154651928 +2290154651928 yọ yẹ wá kò ní yẹ lẹ̀ tètò yìí bá dọ́wọ́ yín ẹ má dé mọ́lẹ̀ ẹ má pín
ẹ máa pín ẹ máa pín ẹ máa pín kẹsì máa bá kọ́mẹ́ǹtì kẹ máa láìkì ẹ̀ oore tí ọ̀kọ́ mọ̀ yóò máa yálé ẹnì kọ̀ọ̀kan yín ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ẹ̀sùn oníkìí ọmọ ọmọdé lè mí pé sí yóò ní ṣe bá wọn níyà ọ̀la. Ẹ pé yeye Ọ̀ṣun, yeye Ọ̀ṣun o, yeye Ọ̀ṣun. Ẹ mọ̀mọ́ bá mi kórè yeye Ọ̀ṣun. Yeye Ọ̀ṣun, yeye Ọ̀ṣun o, yeye Ọ̀ṣun. Ẹ mọ̀ bá mi kórè yeye Ọ̀ṣun. Ẹ pé yeye Ọ̀ṣun, ìyá Ọ̀ṣun o, yeye Ọ̀ṣun. Ọládé kojú mi yeye Ọ̀ṣun. Yeye Ọ̀ṣun. Ìyá mi yeye Ọ̀ṣun o, yeye Ọ̀ṣun. Ẹ bá mi kórè yeye Ọ̀ṣun. Ìyá mi lábí mọ́mọ́ dá àná lé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. Àbí mọ́mọ́ dá Adékojú Ọ̀ṣun là ń fẹ́ yìí kí. Adékojú àbí mọ́mọ́ dá àná lé Ọ̀ṣun là ń fẹ́ yìí kí.